Ẹ káàbọ̀ padà sórí channel wa. A fẹ́ fi àkókò yìí kí gbogbo àwa tí à ń wo fídíò wa tá ń like tá ń share. Ẹ ṣé púpọ̀, a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa fíìmù yìí, Monica. Kí ni a lè sọ nípa fíìmù yìí? Fún àwa tí a ti wo fíìmù Monica yìí, ẹ jẹ́ ká comment sínú comment section wa. Ká sọ ẹ̀kọ́ tá a kọ́ nípa fíìmù Monica yìí àti òṣèré tí a fẹ́ràn jù nínú fíìmù yìí. Ẹ jẹ́ ká kọ sínú comment section wa. Àti pé àwa tí a ti wo fíìmù yìí, ẹ jẹ́ ká lọ wo lórí Yorùbá Plus. Ibẹ̀ láti máa rí fíìmù yìí wò. Monica, fíìmù tó wà interesting gidi gan, tó kọ́ni lọ́gbọ́n, tó kọ́ni ní àwọn òye oríṣiríṣi. Kò kàn ṣe pé kéèyàn kàn wo fíìmù lásán. Fíìmù tó dùn gidi gan ni fíìmù yìí, Monica. Láti bẹ̀rẹ̀ dé òpin fíìmù yìí ni ó wà very interesting gan. Ẹ jẹ́ ká lọ wo fíìmù Monica yìí. Fún àwa tó jẹ́ pé àkọ́kọ́ tá máa kọ́kọ́ wá sórí channel wa rèé, tàbí àkọ́kọ́ tá máa rí fídíò wa, ẹ má ká gbàgbé láti subscribe, ká lè tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́, ká lè wà notified anytime tí a bá ti drop fídíò tuntun. Ẹ ṣé o.